gbogbo ẹ̀yin tẹ́ ẹ bú Mọ̀lánà Sheikh Adam tẹ́ ẹ bú Mudirul Markaz kẹ́ ẹ withdraw rẹ̀ ẹ̀yin ṣe ìsìbáàtú pé ẹ̀ ń bú wọn àwọn ṣe ìsìbáàtú pé àwọn ò bú sàhábà ẹ̀yin nígbà tí wọ́n bú sàhábà níjẹ́ ẹ bú wọn wọ́n ní mi ìbú sàhábà ẹjẹ́ àwọn ohun òpè sàgbékalẹ̀ wọn lórí báwọn. ṣé bí àfa wa Sheikh Mọ̀lánà Eleha ẹ báwọn náà gbé kalẹ̀ gbádùn méjì ní Abu Huraira kí ló dé tá a bá wọn gbà á. ṣé bẹ́ẹ̀ ká nìkan náà gbé kalẹ̀ ìgbé ànábì jẹ gbèsè kú kí ló dé tá a bá wọn gbà á. Alhamdulillah, adúpẹ́ fún Allah subhanahu wa ta'ala. Atọrọ ìkẹ́ àti gẹ̀fẹ́ nàbà Muhammad sallallahu alaihi wasallam, ìkẹ́ Allahu azza wa jal. Atọrọ alì jẹ́ tán rẹ̀ kó mọ́ bá nàbà Muhammad, kó mọ́ bá wọn ará alì rẹ̀ kó sì mọ́ bá wọn sọ̀hábà rẹ̀. Ẹ̀yọ́ ma yàwá nínú Islam lórí sunnah nàbà Muhammad sallallahu alaihi wasallam, akirawa ìgbà assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Na'am, gẹ́gẹ́ bá ti máa ń sọ pé ní dára tẹ́lẹ̀ ṣe fún wa. Àwọn náà ni pé ọ̀rọ̀ olóyè bí èyí tá ń sọ yìí ẹ má ṣàmọ́ bá wa tán ká káfàní rẹ̀ kó lè bá ṣe kíni kó lè bá kálí kó sì lè bá ṣe kíni kó lè bá tókò. Gbogbo alágbọ́n tí Àfà Àrìbìdé sì sọ oye so nípa pé àwọn ẹni tí wọ́n ń bú Sheikh Adam tàbí tí wọ́n ń bú Habibullahi Adam Mudirul Markaz ìpè kí wọ́n dẹ́kun rẹ̀ kí wọ́n má ṣe bẹ́ẹ̀ mọ́ ìpè tí wọ́n ń fi búbú sàábé tí Mudiru bú sàábé tí wọ́n fi ń ṣẹ̀rí oye ìpè ẹni yìí ti sọ pé òun ò bú sàábé. Àfà Àrìbìdé sí mo lérò pé kìí ṣe bíró àwàlẹ̀ ń bá sọ̀rọ̀ oye àwọn ẹni tí wọ́n ń bú Habibu ẹ mọ̀ wọ́n ẹjọ́ mara yín àwọn ẹni tẹ́ ẹjọ́ ń bú Habibu ẹjọ́ dára yín mọ̀ oye báyìí èébú kọ́ ni kí èèyàn jáde kó sọ pé in tí lágbájá yìí sọ lásìyàmá Mudirul Markaz ipe in tí ó wí ìsọkúsọ ọ̀rọ̀ ní odò àtàìmọ̀ kan àánú ìsìnà ni eléyìn ò ṣe èébú eléyìn ò tí ì jẹ́ èébú kí nìkan jáde kó yanjú àwọn mas'ala tí Habibu tẹnubọ̀ tí ń sọ̀sọkúsọ ń bẹ̀ pẹ̀lú àìmọ̀kan àtòdó tí ò nímọ̀ nípa tí ò kẹ́kọ̀ọ́ rẹ̀ tí ó sì ṣe tá àti kẹ́kọ̀ọ́ rẹ̀ tó kàn fẹ́ ṣe ìṣe pé bóyá òun jogún ìmọ̀ so òun jogún ìmọ̀ ló fẹ́ máa fẹ́ fi dá sí ọ̀rọ̀ tó já sí wípé ó ju làákàyè rẹ̀ lọ ó ju ìmọ̀ rẹ̀ lọ tó bá sọ̀sọkúsọ àwọn èèyàn ó yọ sí lọ́wọ́ àwọn èèyàn ó dá lé lọ́wọ́ padà pé ọ̀gbẹ́ni yìí ìsọkúsọ ló sọ ìwíkúwì ló wí àmọ́ ẹ fẹ́ràn àbùsí dé Àfà Àrìbìdé sí so ẹ rí ibi dé síbi àbùsí gidigidi gan so a rí ibi dé sí di ìbàjẹ́ ní a rí ibi dọ́gbọ́n dé síbi ìranù òun ní so mo máa ń fẹ́ wo ìjọmọlúàbí lára yín díẹ̀díẹ̀ ńgbà kan àmọ́ wàláhì ẹ fẹ́ràn àbùsí púpọ̀ àbùsí pọ̀ jù fún yín so ìgbà tí Mudiru fi ń sọ àwọn ọ̀rọ̀ tí ó kó ebú sínú sáwọn sàábé ànábì yín so ojú yín fọ́ etí yín di ọpọlọ yín ò ṣiṣẹ́ dáadáa láti rí i pé gbólóhùn àbùkù ni Habibu ń sọ sí àwọn sàábé ànábì so àwọn èèyàn wá dìde tí káì alọ́bẹ̀ẹ́dà tóbi o so ọkàn Habibu wá balẹ̀ láti ìgbà náà títí dé ìsinyìí àwọn èèyàn ń fà á mọ́ lọ́wọ́ ń fà á bọ̀ fà á tó bá ti rò pé bóyá òun ti sinmi àwọn èèyàn ó tún dìde àwọn ẹlòmíì àwọn ọ̀ràn mi ó tún dìde pé aláwẹ̀ yìí ó ṣàgbákò sẹ́ ó bá àwọn sàábé ànábì ó dẹ̀sìn rú ó ṣe kíní kan ẹ̀yin wá ń sọ pé wọ́n ṣe bù ṣé ìbú leléyìn so Allah ẹ̀ ṣe dédé pẹ̀lú ara yín alkiyama yín lẹ́ẹ̀kan fi ń dín kára yìí fa ẹ̀ ń fi alkiyama yín ẹ̀ fi ń dín kára ẹ̀ fi ń po kókó so ẹ mọ tẹ́ ń ṣe fa so Habibu ní bá yín wà nù sàárè ẹ̀yin náà mọ̀ bẹ̀ ẹ̀ sì ní bá wà nù sàárè ẹ má jẹ́ kí ẹnìkan tí ò ní ìtumọ̀ kan kó wá jẹ́ sábàbí ìbáyé jẹ́ fún yín tí ó tún wá tún jẹ́ sábàbí ìbàlkìyàmọ̀ jẹ́ fún yín ẹ má gbà fún so now ẹ wá gbìyànjú àti fẹ́ ṣe àwọn kankan so ẹni ọ̀gbẹ́ni yìí sọ pé òun ò bú sàábé ṣé kó sọ fún ṣé òun ní ẹ̀ṣẹ̀ sọ fún wa pé òun ò bú sàábé àbá àwọn mùsùlùmí tí wọ́n gbọ́ pé ó bọ́ àwọn sàábé ànábì
tí wọ́n sì rí àwọn gbólóhùn tó lò fáwọn sàábẹ́ ànábì, àwọn yìí ni wọ́n gbọ́ èdè. So àfá Àríbídésí kò wù mí kí n sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí sí bàbá tó bí yín, ṣé wọ́n sì wà láyé ṣá? Ẹ dákun ẹ bá wa fi dẹ̀dẹ̀wù rẹ̀ síwájú ó kọ wọn àbí sẹ́yìn ó kọ wọn àbí sáàrin ó kọ wọn. Ìyá tí wọ́n bí yín, ṣé wọ́n wà láyé ṣá? Ẹ bá mi fi dẹ̀dẹ̀wù rẹ̀ síwájú ó kọ wọn tàbí sẹ́yìn ó kọ wọn tàbí sáàrin ó kọ wọn. So ṣé mọ́gàjí ilé yín, agboolé yín, ṣé ó sì wà láyé ṣá? Tí ò bá sí láyé mọ́, so bóyá bí irú Adam Yahya Al-Fulani Kano tẹ̀sí rí lẹ́ni àpọ́nlé àti yìí, tẹ́ bá ti dákọ rẹ̀ ẹ fi dẹ̀dẹ̀wù rẹ̀ síbi ìgbẹ̀yìn àbí àárín àbí ìbẹ̀rẹ̀ ókọ rẹ̀. Tí èyí bá ṣe ébú làbí búbú sàábẹ́ ànábì tó lo gbólóhùn yẹn fún àtàwọn ẹlòmíì tó sọ àwọn ọ̀rọ̀ àbùkù míì sí. So ẹ kàn máa ṣàbòsí ara yín. So ṣèbí gbólóhùn dẹ̀dẹ̀wù rẹ̀ yìí ní gbogbo yín jáde yìí pé kìí ṣe ébú níjọ́sí, ní ìsìn ó ti dé ébú lọ́dọ̀ yín. Suleiman Ibrahim ọmọ tí ń bẹ lọ niyun ó lò láti fi bú Dr. Sharofu nígbà ọ̀rọ̀ lọ ní kò ṣe lọ ní ìṣẹ̀lẹ̀. So tí wọ́n bá sì sọ sí ẹ̀yìn kìíní yìí yóò mọ bà yínú jẹ́, yóò mọ dùn yín, kìí sì ṣe ébú. Àbíbù sì sọ pé òun bú sàábé, Allah bẹ́ẹ̀ dẹ̀ ó bí yín, ẹ jẹ́jọ́ níwájú ọba tó dá yín. Na'am, barakallahu fikum. Ẹ máa nínú ẹ̀sìn wa. Lórí fundraising tí a ń béèrè fún, tí a sọ pé a fẹ́ fi ra ilẹ̀ fún mọ́sálásí àti ilé kéwú, tá sọ pé ń lọ fún 14 million naira. Walhamdulillah, lọ́wọ́lọ́wọ́ Allah ẹ̀dá ní ká ti rí 7.1 million naira, tó ń túmọ̀ sí pé tó kún wájú wá ń sìn bí 6.9 million naira ni. Kálọ́ ẹ̀dá mọ́ ṣàbáwá sẹ́yìn lẹ́sàn olóore, kálọ́ ẹ̀dá mọ́ ṣàbáwá ṣe àlékún arziki fún yín àti fáwa náà. Àrọ̀ yìí tálọ́ ẹ̀dá bá ṣe ìgbàláyè fún nínú arziki, so kẹ́ mọ́ ṣàbáwá dá sí fún wọn bá èyí tí ó kún wájú àìkálọ́ ẹ̀dá mọ́ ṣàṣẹ ní ìrọ̀rùn. Àkáǹtì wa 0045790267 Unity Bank, Shehu Ahmad Yusuf. Jazakumullahu khairan wa barakallahu fikum. Ẹ wá ń sọ pé ṣèbí àfá Imran Eleha, Dr. Imran Abdulmajid Eleha, bó ti ẹ̀já sí wípé so àwa ní nǹkan tó pọ̀ tó yá sí pé atakò nínú ìlànà Dr. Imran Eleha. So àmọ́ kìí ṣe bí káwà gan náà, kìí ṣe bí ká ṣàbòsí wọn, kìí ṣe bí pé káwà gbà kẹ́nìkan ṣàbòsí wọn. Ẹni wọ́n sọ pé almajiri ni Abu Hurairah. Èmi ń lérò pé Dr. Imran Eleha ti padà tún ọ̀rọ̀ wọn yún ṣe. Oye, torí àwọn èèyàn ò dákẹ́ lórí gbólóhùn yẹn gan lásìkò gbà tí wọ́n sọ àtàwọn nǹkan tó kó sínú. Mo lérò pé wọ́n ṣe kí ni wọ́n tún ṣe. Mo ṣalábàápàdé ọ̀rọ̀ wọn pé wọ́n ṣe kí ni wọ́n ṣàtúnṣe rẹ̀. Wọ́n amend ẹ̀. Àmọ́ ṣe wá rí tó ti bẹ́ẹ̀ náà ká ní wọ́n bá amend ẹ̀ ni. Ọ̀rọ̀ wọn ó ní ihtimal. Ẹ mà dí tó fi ní ihtimal ni. Almajiri nínú èdè Haúsá. So èdè Haúsá ni almajiri. Kìí ṣe èdè Yorùbá. Téèyàn bá yá èdè elédè, in téèyàn yá nínú èdè elédè, in tí wọ́n bá lò fún, òun lèèyàn gbọ́dọ̀ lò fún. Almajiri nínú èdè Haúsá ò túmọ̀ sí ẹni tí ń tọrọ jẹ. Àwọn ọmọ tẹ́ rí tí wọ́n ń gbábọ́ káàkiri ojú ọ̀nà yìí kìí ṣe torí pé wọ́n ń gbábọ́ káàkiri ojú ọ̀nà ni wọ́n ṣe ń pè wọ́n ní almajiri. Bí kìí ṣe pé torí pé wọ́n jọ máa kẹ́kọ̀ọ́ ni wọ́n ṣe jẹ́ almajiri. Oye, táwùsá bá sọ pé almajiri náà ni, ó túmọ̀ sí pé kí ni ọmọ akẹ́kọ̀ọ́ mi ni, dálíbì mi ni, ọmọ akẹ́kọ̀ọ́ ni almajiri nínú èdè Haúsá. So kẹ́líbà mọ̀ pé tó bá sọ pé léyìn lẹ́fẹ́ tún sá sí gan, ọ̀rọ̀ tí àfá Imran Eleha sọ lágbé ni ọ̀rọ̀ tó ní ihtimalu ni. So dẹ́dẹ́lẹ́kejì nípa ti àfá Fọlọ́runṣọ́ tẹ́ sọ pé wọ́n ní ànábì jẹ gbèsè kú, alábòsí ni ẹ sọ pé ẹ ti máa rí pé àfá Fọlọ́runṣọ́ ń jáde ní ìjáde. So tó bá di pé ẹ̀yìn kí ni wọ́n wọ̀nyí fẹ́ máa sá lọ síbi ọ̀rọ̀ wọn, wọ́n tún jáde, wọ́n tún ṣàtúnṣe rẹ̀ ipe rárá o, báyìí lórí o, báyìí lórí o, wọ́n tún correct ẹ̀, wọ́n retract statement wọn. Èwo ni mùdírù yín ṣe bí agídí òfò, agídí orí burúkú ní ṣe káàkiri nípa pé wọ́n lóun bú sàábé, òun bú náà nù, ṣé bàbá rẹ ni, ẹgbọ́sẹ́ni tó túbá nù. Ẹ kóra yín lọ́jà rẹ tẹ́kàn dákàmọ̀ ẹ̀kan sọ jákujàku kiri, wọ́n bú Àbíbù. Ẹ̀ tó bá bú wọn bú náà nù.